Sofia fárígá nílọrin, oògùn lọ́kọ mi fi fẹ́ mi ò ṣe mọ́. Abilékọ kan Sofia Alábí ti fárígá báyìí, ó sì ti di gbádàgbọ̀n, ó lóun fẹ́ kọ́kọ. Kò dúró lórí eléyìí nìkan o, obìnrin náà kẹ́rù jáde nílé ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Alábí tí wọ́n jọ ń gbé lágbègbè Mandi nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Nígbà táwọn ẹbí ń béèrè pé kí ló dé tó kún ìfẹ́ tó wà láàrin wọn látọjọ́ ìfìfẹ́ rẹ́já, ìyáálé eléyìí ní bí òun ṣe kó délé ọkùnrin náà tóun sì ń ṣe ìyàwó rẹ̀ kì í ṣojú lásán o. Ó ní oògùn abẹnugọ̀ngọ̀ lọ́kọ òun ṣe sóun, ṣùgbọ́n ní báyìí oògùn náà ti ká kúrò lójú òun ń lọ sílé àwọn, òun ò fẹ́ mọ́. Aláròyé gbọ́ pé lẹ́yìn ọdún méjì tí Sofia àti Alábí ti gbé ara wọn sílé tí wọ́n sì ti ń ṣe lọ́kọláya ni Sofia jí lówùúrọ̀ kùtù ọjọ́ àìkú Sunday tó sì kó gbogbo ẹrù ẹ̀ jáde. Nígbà táwọn aládùúgbò ń béèrè pé kí ló dé tó ń kẹ́rù ló sọ fún wọn pé Alábí ò sanwó orí òun, fúndìí èyí òun ò fẹ́ mọ́. Wọ́n bẹ Sofia títí kò gbẹ̀bẹ̀, ló bá kó gbogbo ẹrù rẹ̀ pátápátá jáde lọ sílé mọ̀lẹ́bí rẹ̀ tó wà lágbègbè Gàmbàrí nílùú Ìlọrin. Ẹni tó bá Aláròyé sọ̀rọ̀ tá a fi orúkọ bò láṣìírí sọ pé bí Sofia ṣe délé wọn ló sọ fáwọn òbí rẹ̀ pé oògùn abẹnugọ̀ngọ̀ làlàbí fi fẹ́ òun, ṣùgbọ́n oògùn náà ti ká lójú òun báyìí. Ó tẹ̀síwájú pé Sofia àtàlàbí ti kọ́kọ́ jọ sá lọ sẹ́kọ̀ọ́ kí wọ́n tó padà sílùú Ìlọrin tí wọ́n sì gbé ara wọn sílé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó pẹ̀lú ọmọ kan tó wà láàrin wọn. Ó fi kún un pé gbogbo ipá ni ọkọ ń sà láti rí i pé Sofia padà, ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò tí ì lójú. Ńlọkọ bá lọ fìbínú gba fóònù tó rà fún un. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétí gbọ́ yín.